Hi everyone, welcome to my channel. My name is Oba Solomon, aka Talofeku Babagbawan before, but now King Solomon for the whole world. The only man that knows the secret of Oko and Obos, the only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, many things will spoil, many things spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. Ẹ ṣé bàbá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ èèyàn tí àwọn èèyàn mọ̀ káàkiri lórí ayélujára. Ẹ jọ̀ọ́ lè sọ fún wa kí ni ó gbé yín wá sórí ayélujára sà? Òtítọ́ ló gbé mi wá sórí ayélujára, òtítọ́. Because mo rí pé ojú àwọn èèyàn dúdú wọn mọ òtítọ́. Òtítọ́ fi wá nìyẹn. Ká lè fi òtítọ́ hàn gbogbo àwọn ènìyàn. Wọ́n lè mọ̀ yàtọ̀ sáàárín òtítọ́ àti irọ́. Wọ́n lè mọ̀ yàtọ̀ sáàárín fàbú àti òtítọ́. So that is the reason why we are come here. Ẹ má bínú pé òyìnbó mi ò correct o, mi ò lọ school. But there's anything correct English help won't be. Ẹ ṣeun bàbá, ẹ jọ̀ọ́ ǹjẹ́ lè sọ fún wa àwọn nǹkan tí òtítọ́ yìí, kí ni àwọn nǹkan òtítọ́ tẹ̀yin ń sọ̀rọ̀ nípa yìí? Come again. Ẹ jọ̀ọ́ bá wa sọ fún wa, tẹ́ bá sọ pé òtítọ́, irú àwọn òtítọ́ wo ni ẹ̀yin ń sọ̀rọ̀ nípa yìí? That's very good. Number one, lórí ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá. Because àwa ọmọ Yorùbá mọ òtítọ́. A gbàgbọ́ lórí nǹkan tí ó exist. So ìdí nìyẹn tí mo fi wá láti sọ fún àwọn ènìyàn wípé nǹkan báyìí ló exist o, nǹkan báyìí ni ó exist o. So believe, because ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá ti gbẹ́kẹ̀lé oògùn. So ìgbà tí mo dẹ̀ máa gbá research mi, tí máa gba sọ́tún tí máa gba sósì, tó bá yẹ pé lóòótọ́ la lóògùn ni àwọn Fúlàní ò lè wá máa dóyàwó wa lóko ká máa wò wọ́n níran, ó yẹ ká ti lo oògùn yẹn. So ká má gbára lé oògùn, ká gbára lé reality. Nǹkan tí àwọn bàbá wa bá ní tó bá jẹ́ original òun ni ká gbára lé. Nǹkan tí ó bá jẹ́ fake ẹ má dẹ̀ máa jẹ́ ká máa bóbò ara wa mọ́. So that is the key. Ẹ ṣeun bàbá Oba Solomon. Ẹ jọ̀ọ́ a rí pé ìríta a rí yín ní rí pásítọ̀. Àwa mọ̀ bóyá bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́, ǹjẹ́ lè ṣàlàyé fún wa kí ni ká pè yín bàbá? Èmi ò kì í ṣe pásítọ̀, mi ò dẹ̀ kì í ṣe àfáà, mi ò kì í ṣe babaláwo. Ẹ̀dá kan ni mí, ẹ̀dá kan. Orúkọ tí mo lè bí mo ṣe lè announce ara mi ni I'm a somebody. Yes. Ẹ ṣeun. Ṣùgbọ́n ìmúra yín téèyàn bá rí yín, ìmúra Kristẹni lèèyàn máa rí pé ẹ múra. That is very good. Bàbá mi jẹ́ Kristẹni, inú Kristẹni náà dẹ̀ bí mi sí. Ṣùgbọ́n nígbà tí a wọnú Bíbélì lọ, wọ́n rí wípé ẹni tó bá sọ ilé nù ó sàpò ìyàkọ́rùn. So that is the reason why mo free ara mi. So gbogbo ènìyàn lèmi bá ṣe, mi ò kì í ṣe ẹlẹ́ṣẹ̀ kan. That is it. Ẹ ṣeun bàbá. Eléyìí wá mú wa lọ sí orí ìbéèrè. Láìpẹ́ yìí a rí pé ẹ ṣe àwọn ètò kankan lórí ayélujára tó jẹ́ pé àwọn awo àtàwọn ẹlẹ́sìn míì lẹ pè wá sórí ètò yìí. Ẹ jọ̀ọ́ kí ló mú yín tẹ́ fi rò ó pé kẹ́ kó àwọn yìí wá sórí ètò yín gbà yẹn? Well, nǹkan tó bring point yẹn ni wípé a rí wípé babaláwo àfáà wòlíì wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ relationship jẹ́. So nǹkan tí àwọn ènìyàn ń pè lóògùn kọ́ lóògùn, wọ́n ti gbé magic wọnú oògùn ọ̀tọ̀, magic ọ̀tọ̀. So 90% babaláwo àfáà wòlíì magic náà fi ń gbá àwọn ènìyàn tí wọ́n ń pè ní ìṣẹ́gun tó ń pè ní oògùn. So nǹkan tí mo fẹ́ yàn nàná fún àwọn gbogbo aráyé nìyẹn wípé eléyìí magic ni o, eléyìí oògùn ni o, eléyìí o kò sí nǹkan tó ń jẹ́ ìran o, ṣùgbọ́n ìmọ̀ ọkàn wà. Gbogbo nǹkan táwọn wòlíì rí, tí babaláwo rí, tí àfáà rí, inú wọn ló ti ń wá àti inú ọkàn wọn náà ti ń rò. Ifá sọ kankan fún wọn, Ọlọ́run ò bá wòlíì sọ̀rọ̀, àfáà ò rí kankan lójú yẹ̀pẹ̀, wọ́n kàn ń tọra wọn ni. So that is the key. Ẹ ṣeun. Ẹjọ́ ìyàwó lẹ kọ sí ẹ̀sìn, tán bá ní ẹ̀sìn, religion. When for me nothing like religion.
because ìgbà tí mo béèrè láwọn àfáà wòlíì pásítọ̀ babaláwo pé kí ló ń jẹ́ ẹ̀sìn wọ́n ní ká máa sin Ọlọ́run. Anybody ò lè sin Ọlọ́run because Ọlọ́run kì í ṣe ẹdìyẹ, Ọlọ́run kì í ṣe ewúrẹ́ tẹ́fẹ́ máa sìn. So culture ló wà, kò sí nǹkan tó jẹ́ ẹ̀sìn. Nǹkan tí wọ́n develop nínú mùsùlùmí nínú Islam lẹ́ni is a culture of àwọn Arab. Nǹkan tí ń display nínú Christianity lẹ́ni is a culture of America and so on and so forth. Nǹkan tí ń describe ní Kérúbù Séráfù Sẹ̀lẹ̀ and so on and so forth today. We are à ń wo àwòkọ́ṣe culture àwọn tọ̀run ni, because I imagine wípé báwo làwọn Séráfù ṣe ń ṣe, báwo làwọn Kérúbù ṣe ń ṣe, ìkan yẹn làwọn ń gbé lárugẹ nínú ayé. Culture àwọn Kérúbù Séráfù ń ṣe tọ̀run ni, ṣùgbọ́n culture àwọn Kristẹni, àwọn Pentecostal and so on and so forth, they are developing Òyìnbó culture because they are wearing coat. That coat is not our own culture, it's Òyìnbó encyclopedian culture. Ẹ ṣeun. Yọ. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ a rí pé láìpẹ́ yìí a rí pé nínú ìjọ yìí ẹ ka ìwé Odu Ifa, ẹ fi Ifá ẹ fi ṣí tí àwọn èèyàn yín, ẹ fi ṣí wọn létí. Ẹ jọ̀ọ́ kí ló yẹ tẹ́ ṣe kan báyìí? Wẹ́n ìdí tí mo fi lo Odu Ifa ní ṣọ́ọ̀ṣì nígbà yẹn ó pẹ́ díẹ̀ tí mo ti lò. Ìdí tí mo fi lò ni wípé mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé kò sí nǹkan tó burú nínú kéèyàn ka Ifá, kò sí nǹkan tó burú nínú kéèyàn ka Quran, kò sí nǹkan tó burú nínú kéèyàn ka Bíbélì, èèyàn fi ń ní ìmọ̀ sí ni. Nítorí pé Bíbélì kan sọ wípé ìbùkún ni fún ọkùnrin náà tó wá ọgbọ́n rí, ọgbọ́n ọ̀dẹ̀ pín síbì kan. So ẹni tó bá sọ wípé oko bàbá òun ló tóbi jù, tó bá dé oko bàbá lòmí, a mọ̀ wípé oko ya pian. So ìdí nìyẹn. So gbogbo ẹ̀ mo fi ń kọ́ àwọn ènìyàn wípé ó ń ka Odu Ifa, ó ń ka Quran, ó ń ka Bíbélì o. Ìyẹn ò sọ wípé kò kẹ̀yìn sí Ọlọ́run, ìwà gangan òun lẹ̀sìn. So that is the key. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ìmúra yín tẹ́ bá wò ǹjẹ́ ẹ wò pé ó yẹ kẹ́yìn náà máa múra bí àwọn awo léyìí tẹ́ fi ń múra bí àwọn Kristẹni báyìí? Kódà when we are talking about awo, àwọn èèyàn mọ nǹkan tó jẹ́ awo. Awo, pastor, Afa is the same thing. The meaning of Afa in Yoruba is awo. The meaning of pastor in Yoruba is awo. What is the meaning of awo? Nǹkan tí èèyàn méjì mẹ́ta tí wọ́n kó jọ pọ̀, tí wọ́n jọ ṣe àṣepapọ̀ ẹ̀ tí kò gbọdọ̀ ríta náà ń pè ní awo. Awo wà ní ṣọ́ọ̀ṣì, awo wà ní mosque, awo wà ní lady, because tí wọ́n bá parí ẹ̀sìn nígbà míì àwọn pastor sọ pé wọ́n fẹ́ ṣe meeting, àwọn pastor ìpàdé awo náà fẹ́ ṣe yẹn. Àwọn àfáà àwọn sọ pé wọ́n fẹ́ ṣe meeting, àwọn àfáà ìpàdé awo náà fẹ́ ṣe yẹn. Àwọn sọ pé wọ́n fẹ́ lọ sí ìpàdé eríwo, ìpàdé awo nìyẹn. So my dressing cannot identify who I am. Ìwà mi ló lè identify irú ẹ̀dá tí mo jẹ́. So that is the key. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ wá tún rí pé ẹ̀yin máa ń sọ fún àwọn awo yìí pé kò sí kankan kí lẹ̀ ń gbé pamọ́, ẹ gbé gbogbo ẹ̀ síta, ẹ jẹ́ káyé rí. Àwa rí pé àwọn awo yìí wá ń sọ wípé tẹ́ bá mọ̀ wípé kò sí nǹkan kan tó ń gbé pamọ́, wọ́n ní kẹ́ wá dé wọn lálejò. Kí lẹ̀ lè sọ sílẹ̀? Well, mo mọ̀ wípé àwọn awo tó ń sọ bẹ́ẹ̀ yìí mi náà ti ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ló ti pè mí lẹ́jọ́ ní orí íńtánẹ́ẹ̀tì tí mo dẹ̀ ti dá lóhùn. Tàbá wá rí awo kan tó wà níbì kan tó sọ pé òun ní oògùn kan abẹnugọ̀ngọ̀, oògùn yẹn lè dára. Ní nǹkan tó kàn máa bá mi ṣe ni pé kó fún mi ládírẹ́sì ẹ̀, kó sọ ọjọ́ tèmi máa wá, tí bá ti wá gbogbo social media máa pé kó sọ ọ̀kan tó máa ṣẹlẹ̀ sí mi, tí bá gbá etí nǹkan tó gbé síwájú mi yẹn, tí bá fún ní 40, bóyá máa kú ní o, bóyá máa yarọ o, kí dẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀. That's the key. Ẹ ṣeun. Ẹ̀jọ̀ tó bá wá pè yín pé kẹ́ ẹ wá, torí a ti rí pé ẹ ti ń ṣe lórí ayélujára, tó bá wá pè yín pé kẹ́ ẹ wá sí ilédì wọn, ẹ ti sọ pé ẹ máa wá o. Àwìkọ́. Ǹjẹ́ ẹ lè fàkókò yìí sọ fún wọn wípé kán pè yín pé ẹ máa wá? Yes. Tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ láti fi àṣírí hàn àwọn ènìyàn wípé gbogbo nǹkan tí àwọn babaláwo, àwọn àfáà, àwọn wòlíì gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ wípé irọ́ ni, tó bá yẹ pé lórí ìyẹn I will come. Ìbọn tó bá yẹ pé lórí ìkan míì ẹ máa san owó kèmí tó wá. I don't go out for free. Ìbọn tó bá yẹ pé ká lè fi òtítọ́ hàn aráyé, mo máa sponsor ẹ̀, mo máa wá fún ara mi. Wọ́n dẹ̀ sọ ọkọ̀ tó máa ṣẹlẹ̀, kámẹ́rà dẹ̀ máa tẹ̀lé wa báyìí. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ sọ ọkọ̀ tó máa ṣẹlẹ̀ kó tó di pé mo máa ṣe ìkan yẹn. Ó dẹ̀ ṣẹlẹ̀ sí mi lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ bàbá Solomon, a rí pé àwọn èèyàn wa tí wọ́n bá wà nílànà ẹ̀sìn mùsùlùmí láti fọkàn tán pé ibi tí mo fẹ̀yìntì lélẹ́yìí, wọ́n wà ní ìlànà kìrìsìtẹ́nì àbí kán wà ní ìlànà ìṣẹ̀ṣe, ṣùgbọ́n a rí pé
kò sáwọn tẹ́ ẹ̀ tí ìbáwí nínú gbogbo wọn kí wàá nìkan gan-an tẹ́ wá gbọ́kànlé tẹ́ fi mọ̀ pé àwọn ilé ìwọ̀n lè ṣe yín jàǹbá. ó mà ṣe o wẹ́n bíbélì kan sọ̀rọ̀ ó ní àyà olódodo yóò rí bíi ti kìnìún òtítọ́ ni mo gbé dání mo wọnú awo mo wọnú kìrìsìtẹ́nì mo wọnú mùsùlùmí kí tó máa sọ ọkọ̀ tí mo ń sọ sẹ́rí nǹkan tí mo ń sọ mi ò sọ láti fi ba àfáà àbí wòlíì àbí babaláwo jẹ́ mo sọ láti fi sí àwa ọmọ Yorùbá níyè wípé nǹkan tí agbára lé tá ń pè lágbára fake ni ẹ jẹ́ ká wádìí nǹkan tó jẹ́ reality ẹ jẹ́ ká wá àwọn tó ní reality lọ́wọ́ so that kó má lè sí àyè fún àwọn ẹni bí wọ̀nyí láti máa dalé onílérú àbí ìgbéyàwó onígbéyàwó àbí láti máa gbá àwọn ènìyàn unnecessary ká ní pé wọ́n gbá àwọn ènìyàn pẹ̀lú owó kò ní dùn mí bí kò ṣe wípé ìrìn àjò àwọn ènìyàn tó ń bàjẹ́ unnecessary yẹn ló ń dùn èmi ẹlòmíín ní sọ pàdé ọkọ ó pàdé aya òfẹ́fẹ́ ó lọ sọ́dọ̀ babaláwo ó lọ sọ́dọ̀ àfáà ìgbà tó ti rí wípé yé ìdí rẹ̀ ẹ̀yàn rẹ̀ wọ́n ní star yín ò bára jọ wọ́n fẹ́ dóbìnrin yẹn ni o kì í ṣe pé star ò bára jọ wọ́n fẹ́ dó ni o so gbogbo rádaràda yẹn òun ni mo fẹ́ gbá wọlé that's it. ẹ ṣeun sá a wá rí i pé ẹ ti gbá àwọn èèyàn wá tá a ti rí wọn a dẹ̀ rí pé àwọn kan ti jánà nu wọn pé ok wọ́n dáfá ẹ dẹ̀ ní pé kí ló wà ní ọwọ́ yín ẹ wá rí i pé ok ẹnìyẹn jánà táwọn ń pè ní ifá jánà báwo lẹ ṣe rí eléyìí sí jẹ́ èèyàn ò fún yín ní nǹkan wípé ok ọ̀nà lélẹ̀. wọ́n nǹkan ló sẹ́ni wípé wọ́n pè bàbá yẹn ní ojú Elédùmarè yes so mi ò ní ó jánà mo ní ó gbìyànjú because òtítọ́ lèmi dúró lé àti babaláwo àti àfáà àti wòlíì tá a gbé wá ojú Olódùmarè yẹn ló gbìyànjú tó jánà díẹ̀ ṣùgbọ́n nígbà tí máa pè wá lẹ́ẹ̀kẹta ó dà kó jápa ó dà pé kò fẹ́ káàsì rí òtú ṣùgbọ́n kí tún lè confirm ẹ̀ wípé lóòótọ́ ló jánà gidi kó wá lẹ́ẹ̀kẹta torí àwọn àgbà sọ wípé ẹ̀kíní iṣu ẹ̀kejì iṣu àkẹta abẹ́ ẹ̀bẹ̀ tán so ó gbìyànjú lákọ̀ọ́kọ́ ó gbìyànjú lẹ́ẹ̀kejì so for now ní Nàìjíríà nísìí babaláwo tí a sì nísìí tó ìṣúwọ̀ tí mo lè sọ wípé ó kékẹ́ sí lọ bákẹ́ lọ yẹ ẹ̀kan wò lọ́wọ́ ẹ̀ nísìí òun lójú Olódùmarè yẹn ó gbìyànjú díẹ̀ so that is it. ẹ ṣeun ẹ jọ̀ọ́ ṣe lè sọ fún wa kí lẹ̀yin rò bí pé ṣé ifá ló sọ fún wọn ni àbí èrò ọkàn wọn ni bẹ́ẹ̀ ń ṣe rí sí. 36 ni bàbá yẹn ti ṣeré kékeré lọ́mọdé ó ti ṣeré ọmọdé sẹ́wọ̀n kó sọ pé kí mi ike yẹn ó ti dá ohun ike mọ̀ ṣùgbọ́n ibi tí mo ti respect ẹ̀ díẹ̀ òun níbi ló ti make sure colour ó nìkan green ṣùgbọ́n kò get èkejì ó lè kejì àyìnrín kò get ẹ̀ but èmi ìka gbogbo nǹkan tó ṣe yẹn sí imagination so imagination tó fi imagination nǹkan tó wà nínú ike yẹn ó lè fi imagination nǹkan tó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ènìyàn ó dẹ̀ rí solution fún so that is the key. ẹ ṣeun bàbá ẹ ṣeun gan so èyí ti wá wò pé imagination ni. imagination ó dìgbà tó bá wá sí ẹ̀kẹta kí túmọ̀ wípé ifá ló sọ fún. ẹ ṣeun ṣùgbọ́n a rí i pé ẹ̀yin náà máa ń tọ́ka sí ọ̀rọ̀ ifá ẹ máa ń tọ́ka sí ǹjẹ́ ẹ̀yin wá wò pé ifá yẹn ò ń ṣe nǹkan téèyàn lè fi béèrè fún nǹkan ni. ifá the way tí ifá fi ń work yàtọ̀ síbẹ̀ yẹn èèyàn ṣe ń wò bí ifá ṣe ń work lélẹ̀ ṣé ẹ rí ifá ìṣe ló dàbí bíbélì bí ifá ṣe ń work lélẹ̀ yìí o kẹ́ wá bá mi sì kẹ́ sọ fún mi wípé Ọba Solomoni o kí ló ṣẹlẹ̀ nínú ayé mi kí sọ fún yín wípé nǹkan tí ń bá ti sí tó bá ti bá ìtàn ìgbésí ayé yín jọ òun ló ṣẹlẹ̀ sí ìgbésí ayé yín kí wá sí ọyẹ̀là tí wá sí báyìí kí wá lọ sí ìtàn Dáfídì yẹn tó bá bá nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbésí ayé ẹ jọ ètùtù tí Dáfídì ṣe tó fi rí ìwòsàn òun náà ni ẹnìyẹn máa ṣe kì í ṣe wípé fresh vision ṣẹ̀ṣẹ̀ máa wá láti ibì kan gbogbo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí ìgbésí ayé ó ti wà nínú odù Ifá nígbà tó bá ti da Ifá yẹn ìṣòro tó bá lọ síbẹ̀ tó bá ti da Ifá yẹn odù Ifá tó bá jáde tí ìtàn odù yẹn tó bá bá ìgbésí ayé ẹ mu nǹkan tó sọ pé kẹ́nìyẹn ṣe òun ló máa ṣe so kì í ṣe wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ní Ifá máa sọ fún ẹ wípé nǹkan báyìí ṣẹlẹ̀ níbìkan nǹkan báyìí ṣẹlẹ̀ níbìkan irọ́ nìyẹn that's the key. ẹ ṣeun gan ó ti wà programming sílẹ̀ sínú odù Ifá. ok àwọn tó wá ń wò yín wọ́n máa wò pé ṣé bàbá yìí kọ́fà ni báwo ni ẹ ṣe mọ àwọn nǹkan tẹ́ ń sọ wọ̀nyí. nǹkan ló ṣẹlẹ̀ ni pé mi ò kọ́ Ifá bọ̀ mo bá àwọn awo rìn torí láti mọ ìdí òtítọ́ mo máa ń bá research àlè mo máa ń bá research gan mo máa ń bá àwọn awo rìn tí awo bá ṣe kan míì
màá ní èlò ló fẹ́ fi fún mi ní ìdíkíní tó ṣe yẹn èmi á sọ pé 500 èmi á sọ pé 200 èmi á sọ pé 300 màá rí i pé mo san owó yẹn láti fi mọ àṣírí yẹn ibi tí mo ti máa mọ̀ wípé eléyìí tó pọ̀ jù nínú kíní yẹn májíìkì lásán ni sàkámàjì tí ó kò sí eléyìí tó jẹ́ reality níbẹ̀ kò wọ́pọ̀ so that is it. ẹ ṣeun ẹjọ́ kí lẹ wá lè sọ fún àwọn èèyàn because látara yín àwọn èèyàn ti kẹ́kọ̀ọ́ gan láti ara yín ẹni tó bá mùsùlùmí wá wọ́n ń wò yín kìrìsìtẹ́nì ń wò yín ẹni tó jẹ́ oníṣẹ̀ṣe náà ń wò yín ìlànà owó gan wálẹ̀ yín lè tọ́ka sí kẹ́ ẹ fẹ́ sọ fáwọn olólùfẹ́ yín kan máa tẹ̀lé. ìlànà tí màá sọ pé kẹ́ ẹ tẹ̀lé ni ìlànà ìfẹ́ ìwàlẹ̀sìn kìrìsìtẹ́nì àtọwọ́dá ni mùsùlùmí àtọwọ́dá ni àbáláyé àtọwọ́dá ni ilé tó bá wọn kó wà nínú mẹ́tẹ̀ẹ̀ta sáà ti ní ìfẹ́ tó bá ti ní ìfẹ́ ò ní problem ṣùgbọ́n ilé tó bá wọn kó wà ní mẹ́tẹ̀ẹ̀ta tí ò bá ti ní ìfẹ́ ò jámọ́ kankan ò ní mínì gbogbo ẹ̀sìn tó ṣe kò ní mínì ìfẹ́ yẹn ló máa jẹ́ kí ẹ̀sìn yẹn kó ní mínì kì í sorúkọ ẹ̀sìn tó ń ṣe so that is the key. ẹ ṣe bàbá Solomon ẹ jọ̀ọ́ àwọn èèyàn máa fẹ́ kẹ́ sọ̀rọ̀ yìí a rí pé bí ẹ ṣe ń gbé àwọn èèyàn sílànà pé kán nífẹ̀ẹ́ ara wọn a tún wá rí pé ẹ tún máa ń kọ́ àwọn èèyàn láwọn nǹkan kan tó ṣe pé èèyàn míì ò nífẹ̀ẹ́ láti gbọ́ bí wọ́n kẹ́ máa sọ̀rọ̀ nǹkan ọmọkùnrin àbí nǹkan ọmọbìnrin. kí ló jẹ́ nǹkan ọmọkùnrin mi mọ̀kàn tó jẹ́ nǹkan ọmọkùnrin kí ló jẹ́ nǹkan ọmọkùnrin. ẹ máa ń sọ pé okó àti òbò. Now you are talking. So if you can call penis in English language successful, if you can call pluralization in English language successful, why are you fearing to mention your own language oko and obo? Kí ló lè bẹ́ẹ̀ gbogbo aládó gbogbo aládókó. So ìkọ́tẹ́ mi ń sọ yẹn tí ò ní mínì lójú àwọn kan yẹn ó ní mínì ní ojú àwọn kan. For example, nígbà tí mo sọ wípé ẹ máa yí bí sí àárín ni ẹ máa yí bí sí àárín ni àwọn baálé ilé mi wà wọ́n bìlìfù wípé gbọ́nkàn náà mi ń dóbò ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí yí bí sí àárín ẹ̀ nípa àwọn obìnrin complain mọ́ ó dùn mọ́ wọn. So nǹkan tó ń bí ìwọ nínú yẹn ìwòsàn ló jẹ́ fẹ́ lòmíì nǹkan tó ń bí ìwọ nínú yẹn ó ti tó ilé ẹlòmíì that is the key of escolopedia. ẹ ṣeun ẹ jọ̀ọ́ ní Bible tẹ́ gbé lọ́wọ́ náà àwọn kìrìsìtẹ́nì míì tó jẹ́ oníjọ míì wọ́n máa ń sọ bíi pé ẹ múra dáadáa ẹ máa múra ní múra tí ò dá wá rí pé àwọn tó ń múra tí àwọn ẹlẹ́sìn yìí tó máa sọ pé kí wọ́n máa múra bí ó ṣe yẹ kí wọ́n ṣe wà láwùjọ ẹ jọ̀ọ́ a tún wá rí pé àwọn náà lè máa ń gbé wá sórí ètò yín gbà míì tẹ́ ẹ máa ní kán máa jó fún yín kán máa yídìí fún yín. ó kì í sí àwọn obìnrin tó ń múra tó ń gbé ìdí yẹn. ìdí àtiwájú àtẹ̀yìn. ókè bẹ́ẹ̀ ni sà. so nǹkan tó fa ìyẹn ni wípé ẹni bá fẹ́ mú ọ̀bọ ó máa ṣe bí ọ̀bọ ni mo ti sọ fún yín several times wípé ọ̀rọ̀ ilé ayé yìí ó dàbí ikeragonist especially ọ̀rọ̀ mi sẹ́mọ̀ wípé ikeragonist yẹn kò wúlò omi inú ẹ̀ ló wúlò láìsí ikeragonist omi inú ẹ̀ ò lè dúró so omi inú ẹ̀ ló wúlò fún ẹ tó bá ti mọ omi inú ẹ̀ tán wàá ju ike yẹn sọnù sẹ́ẹ̀rí ike yẹn òun ni okó òun ni òbò òun ni àwọn ìdí tí mo gbé wá ìyẹn ni mo fi ń kó àwọn ènìyàn jọ láti wá mu omi kí ni omi yẹn èyí ni òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí mi ò bá gbá rìsáàsì yẹn kí gbé yẹn síwájú wọn ò ní wá wò mí torí pé wọ́n sán lórí gan okó àtòkò yẹn gangan ní kí tí mo fi ń pe àwọn èèyàn sínú ọkọ̀ kọ́kọ́rọ́ tèmi nìyẹn. ǹjẹ́ ilé wa sọ fún wa pé ṣe ti jèrè ọkàn lóríṣiríṣi bá. àpáta o mo ti jèrè àwọn ọkàn ènìyàn irú àwọn kan wo ni mo jèrè from example àwọn ladies yẹn tẹ́lẹ̀ wọn mọ̀kàn tó wà ní bíbélì wọ́n ti ka bíbélì from example ẹlòmíì tí ò bá lọ sọ ìdámẹ́wàá ní ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ ẹ̀rù máa bá bí pé ó jalè bí pé ó pa ènìyàn mo ti tún wọn kó nínú ìdè yẹn wípé àwọn tálákà ni wọ́n ní kẹ́ máa fún ní ìdámẹ́wàá yín bíbélì sọ wípé ẹ mú gbogbo ìdámẹ́wàá yín lọ sí ilé ìṣúra wọn ò ní kẹ́ mú ìdámẹ́wàá lọ sí ṣọ́ọ̀ṣì àwọn wo ni wọ́n sọ pé kẹ́ mú oúnjẹ yẹn lọ fún àwọn wo àwọn tálákà kì í ṣe pásítọ̀ tó ń lo mọ́tò mẹ́rin kì í ṣe pásítọ̀ tó ń lo mọ́tò mẹ́wàá so mo ti já àwọn ènìyàn gan àwọn kìrìsìtẹ́nì tẹ́lẹ̀ tó jẹ́ pé tó bá fún wọn lágbo tí wọn ò lè lò nísìnyí wọ́n ń jẹ àṣejẹsere ni because nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ ti kọ́ gbogbo wọn lọ́gbọ́n so that is the key. pastor dira ikú ò pa pastor àwọn ọmọ ìjọ kú lọ bẹ́rẹ́bẹ́ pastor ti jẹ àṣejẹ so that is the key ẹ dira yín mama dira o ikú pa ẹ nìyẹn finally key go on. ǹjẹ́ ìwà sọ wípé kéèyàn máa lọ sílé babaláwo àbí ilé oníṣègùn láti ṣoògùn ṣé kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ nílànà kìrìsìtẹ́nì. ẹ ṣoríire
tẹ́ bá fẹ́ kó I don't want to know the ìlànà Christian, I don't want to know ìlànà Muslim, I don't want to know ìlànà Isese. All what I want to know is humanity. Tó bá mọ̀ wípé tí gbàgbọ́ ẹ bá ti rọ̀ mọ́ pé tó bá lọ sílé babaláwo pé ayé ẹ máa dá, máa lọ síbẹ̀. Tó bá yẹ pé ọ̀dọ̀ mùsùlùmí ní gbàgbọ́ ẹ rọ̀ mọ́, máa lọ síbẹ̀. Tó bá yẹ pé ọ̀dọ̀ kìrìsìtẹ́nì, ọ̀dọ̀ àwọn pásítọ̀, máa lọ síbẹ̀. Torí wípé kí ni ẹni tí a rán sólúkánukú ọ̀tọ̀ọ̀tọ̀, ilé ayé yìí sábà bí ni. Ẹni tí a rán babaláwo sí tó jókòó sí ìlànà kìrìsìtẹ́nì tó ń fi bíbélì dè mọ́lẹ̀, ayé ẹ bàjẹ́ fáínálì nìyẹn. Láì jẹ́ pé kó lọ bá babaláwo yẹn kó fọ̀nà hàn, ayé ò ní nítumọ̀. Oore tó yẹ kí babaláwo ṣe fún ẹ, tí pásítọ̀ ẹ bá fi ọ̀rọ̀ dẹ̀ mọ́lọ̀ sínú ṣọ́ọ̀ṣì, tó bá ní ìṣòro, pásítọ̀ á dìnnà yẹn wípé wọn ò máa rí torí pé àrùn pásítọ̀ ẹ sí ẹ. So má yẹ kán níbo dìbò bò ẹ jára. Àwọn èèyàn fẹ́ mọ̀ ṣé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ láti kékeré wá nìyí àbí ó nígbà tẹ́ kàn wò pé ẹ fẹ́ máa ṣe nǹkan tẹ́ ń ṣe yìí. Àlùjọ̀nnú ni mí láti kékeré, wọ́n bí mi má bí mo ṣe wà yìí. Ṣùgbọ́n ṣe mọ̀ wípé ìgbà tí ò sí íńtánẹ́ẹ̀tì, mo ti ní òkìkí kí tó wá sórí íńtánẹ́ẹ̀tì already, kò síbi tó ti mọ̀ mi. Mo ti lọ sí ìlú 101 town. Gbogbo ìgbésí ayé mi iṣẹ́ Ọlọ́run mo fi ṣe. Òun lè lọ́lọ́sẹ̀sẹ̀ san èrè ẹ̀ fún mi sí. Nígbà táwọn ọmọ ẹgbẹ́ mi ń kàwé, èmi fi ń gbádùn ṣàṣì kiri ni. Because kí ló fà tí mo fi ṣe bẹ́ẹ̀ ni wípé wọ́n ní knowledge is power. Wọ́n sọ pé money is power. Wọ́n sọ pé puna is power. Wọ́n ní knowledge is power. Nígbà tí mo dẹ̀ wá ọgbọ́n yẹn tí mo rí pé ó wúlò fún mi lẹ́ni. So that is the key. Ẹjọ́ ǹjẹ́ lè sọ ibi tẹ́ ti wá, ìlú tẹ́ ti wá, ọmọ ìlú tẹ́ jẹ́. When my father is from Ibejuleki, Lagos, Ìjẹ̀bú, Ìṣẹ̀rìpá ìlú tẹ́ ti bá mi sọ̀rọ̀ yìí. Ọmọ ìlú bàbá mi lélẹ́yìí. Orúkọ bàbá mi ni Adélànà Òbédàtù. Orúkọ bàbá mi nìyẹn. Èmi jẹ́ Adélànà Adékúnlé Solomon. Bàbá mi ló sọ mí ní Solomoni. Ìyá bàbá mi, bàbá ìyá mi ló sọ mí ní Adékúnlé. So ọmọ Ìjẹ̀bú òun ni bàbá mi. Ìyá mi ọmọ Ondo State. Àjàgbàlú rere hán ọmọ Awótàlé ọba gbíì Holy Center Amaliti kàkàkà. Àwọn èèyàn wá ń fojú wípé bàbá Solomon yìí á pé èèyàn ńlá ni bàbá yìí o, èèyàn tí èèyàn ò lè kàn lé lọ bá ní ìbọ̀gbà táwa débí bá rí pé ìfẹ́ lẹ fi bá wa lò. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa báwo ni a ṣe lè rí yín, ṣé ẹ jẹ́ èèyàn tó lówó ni àbẹ̀rẹ̀ èèyàn tẹ́ ṣe ń gbìyànjú láti dolówó. When mo ní nǹkan tó ju owó lọ, Bíbélì sọ wípé orúkọ rere sàn ju wúrà àti fàdákà. Gbogbo ayé yìí ibi tí orúkọ mi ta gbogbo dé, mo mọ Ọba Solomon sí olóòótọ́ ènìyàn àti aláàánú ènìyàn. Máa nìyẹn sá lórí gan o, ṣùgbọ́n máa ń sòótọ́ ó dẹ̀ máa ń ṣe àánú. So ìkan tí mo ní yẹn ó ju owó lọ. So owó pépà mi ò ní o, ṣùgbọ́n mo ní nǹkan tó ju owó lọ. Èyí tí ṣe orúkọ rere, that is the key. Ẹ jọ̀ọ́ kí ló wá dé tẹ́ ṣe máa ń ṣépè fáwọn èèyàn lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti ṣe nǹkan tó bí yín nú sí? Mo like the question yìí. Ṣé rí èpè? I'm from Ondo State. Ṣé rí èpè títí wa àdúrà ni? Ẹni tí bá ṣépè fún mo like ẹ̀. Tó bá sẹ̀mí tí mi bá sọ̀rọ̀, ipò pa ẹ́ finally. Èpè yẹn, number 1, Jófìá wà nínú èpè yẹn. Number 2, kí ẹnìyẹn lè kíyè sára kó lè mọ̀ pé nǹkan tó ń ṣe kò ṣe kíni kò dáa. Ṣùgbọ́n èpè ò lè mọ anybody. Ẹni tó bá hùwà èpè ò lè mọ. Ẹni tó bá hu ìwà èpè lè pé máa ń mọ́. That is the key. Ẹ jọ̀ọ́ kí ló wá fàtẹ́ fi máa ń pe àwọn èèyàn tẹ́ ní Òsínwìn Eniyan? Wàá sóríire. Ìdí tí mo fi ń pè wọ́n ní Òsínwìn ni wípé nígbà tí èèyàn kàwé tó jẹ́ wípé ìwé tó kà yẹn tó fi ń darí Nàìjíríà tí Nàìjíríà wá rí rádaràdà báyìí. Ṣé àǹfààní wà? Ṣé a lè sọ wípé ṣé a lè pe Nàìjíríà ní ìlú tí àwọn tó kàwé wà tó rí rúdurùdu báyìí? So àwọn ènìyàn kan kàwé wọn ò ka ọpọlọ. Àwọn ènìyàn kan ìjọ kan mo post kíní kan sórí internet, mo ní ẹ ṣe àṣẹ, wọ́n ní no, oh Jesus, I cannot do àṣẹ, it's amen. Astagfirullah, I cannot do àṣẹ, it's àmín. Wọ́n fọwọ́ òsì júwe lé bàbá wọn, ọmọ àlè Òsínwìn ló ń jẹ́ bẹ́ẹ̀.
tó bá yẹ pé orí wọn pé ó yẹ kó mọ̀ wípé kíní tó ń gbé sórí yẹn kí náà pé láwàní tó ń wé sórí ìjáàbù tó ń wé sórí àṣà àti orò ìdílé àwọn Árábù ni. Kóòtù tí àwọn pásítọ̀ wa ń wọ̀ ní ṣọ́ọ̀ṣì àṣà àti orò ìdílé àwọn òyìnbó ni. So kí ló wá sí àwa ọmọ Yorùbá tá a lè gbé àṣà wa tiwa lárugẹ? Tí o bá wọ agbádá dé ọ́fíìsì gómìnà pé o wá ṣẹ́ wá, wọ́n ní who is this? This one. Osinwin ni wọ́n torí pé orí wọn ò pé wọ́n fi ọwọ́ òsì júwe ilé bàbá wọn. Ìdí tí mo fi pè wọ́n l'Osinwin ni. So that is it. ẹ ṣé bàbá. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ a ti béèrè pé ǹjẹ́ ẹ kò bẹ̀rù wípé ẹnìkan lè ṣe kankan fún yín, ẹ ti ṣàlàyé, ṣùgbọ́n ṣe mọ̀ pé kó má di pé àwọn kan wá lọ ń ṣe bíi tí káwọn náà lọ máa yájú sáwọn àgbàlagbà. Well, èmi ò kì í yájú sí àgbàlagbà. Mo máa pọ́n èèyàn lé gan. Tí n bá sọ̀rọ̀, kò sí ẹnìkan tó wà láyé tí mo yájú sí. Ìgbà tí mo sọ̀rọ̀ nípa Bọ́lá Ahmed Tinubu ń gbà yẹn, torí tí nǹkan tó ṣẹlẹ̀ ní tó gate, kò dẹ̀ sẹ́ni tí ò ká lára. Torí àwọn ló wà ní ipò ìjọba, kò sẹ́ni tó máa rínú tí ò ní bí. Kò sí ẹni tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ tí ò ní reason, tí ò ní ìdí. Mi ò kàn sáré lè jí láàárọ̀ tó bá dárúkọ ẹ̀yọ̀kan tó bá bẹ̀rẹ̀ sí ń bu. No, kò jọ mi ò kí ṣe bẹ́ẹ̀. So ẹni tó bá sọ pé òun fẹ́ copy mi, a jẹ́ pé ó múra àti kú nìyẹn. Torí èmi ti wá sáyé lẹ́ẹ̀mẹ́ta. Mo dẹ̀ ti dóbò. Gbogbo ìgbádùn ayé ni mo ti gbá tán. So tí bá kú lénìí, mi ò kú bàjẹ́. Ikú méjì ló máa pa mí, ní kí òbó pa mí àbí kó títọ́ pa mí, nǹkan máa ṣẹlẹ̀. So that is it. Ìwọ tó bá mọ̀ pé ó sáìn àti kú, ìwọ náà lè máa gbó títọ́ lọ́wọ́. Ìwọ tó bá mọ̀ pé ó rẹ́dà àti kú, má sọ títọ́ o. So that is the key. Ẹ ṣeun ẹ jọ̀ọ́, ẹni ẹ ti fi 7 million dógò rí, ṣé. Ó tún mú mi rántí. 7 million tí mo kọ́ rí ògbò mo fi dó. Ìgbà tó wọ̀ yẹn kú 20,000 mo ẹsẹ̀ rántí pé ó dẹ̀ yẹ kí n kọ́lé o. But ògbò tí mo ń dó yẹn kì í ṣe pé mo ṣàdédé ń dó o. Tẹ bá ṣàkíyèsí tí bá ń kí ara mi, ó ní nǹkan kan tí mo máa ń kì sáàárín ẹ̀. The only man that know the secret of okos and obos, nǹkan tí mo achieve nínú 7 million mi nìyẹn, tí mo dẹ̀ ń gé ní di àárọ̀ yìí. Bí mo ṣe wà ní sí àwọn obìnrin tó máa wá láti Amẹ́ríkà mi ló máa ń dó wọn. Anytime tó bá fẹ́ wá sí per night mi 1 million naira ni. So kì í ṣe owó kékeré because èmi nìkan ló mọ secret tó wà nínú okó àtòbò. So nǹkan tí bá ṣe fún obìnrin kò sí ẹni ọkùnrin kankan tó lè ṣe fún yín ní gbogbo àgbáyé. So àwọn nǹkan tí owó mi gé nìyẹn, gbogbo 7 million tí mo ná nígbà yẹn mo ti pa padà lọ́wọ́ àwọn obìnrin. So that is the key. Ẹ ṣeun sà, ẹ jọ̀ọ́, báwo lẹ ṣe rí sí pé ẹ wà níwájú àwọn ọmọ ìjọ yín, ẹ ń sọ̀rọ̀ nǹkan báyìí? Wọ́n tún fi mí jẹ́ olórí ìjọ, wọ́n mọ̀ pé lè ti sán lórí. Wọ́n mọ̀ pé ọmọ ìta lélẹ́yìí. Orí ìta fọ́gbọ̀n mo ti padà wá sílé náà. Wọ́n mà tẹ́lẹ̀ wípé area boys náà fi jẹ olórí ìjọ wọn ní sọ́ọ̀sì, wọ́n ti fi tèmi sí mi lára. Bàbá Solomon. Èmi ò kí pretend. Ẹ jọ̀ọ́, a máa fẹ́ béèrè ilé ṣùgbọ́n àwọn tó ń wo àwòkọ́ṣe yín pọ̀ gan. Okay. A rí pé ìgbà tí mi wá sílé yín, mo rí bí ìyàwó yín ṣe fìfẹ́ bá yín lò, inú mi dùn gan tí mo ṣe rí wọn. Okay. Ẹ jọ̀ọ́, mo dẹ̀ wá rí pé ẹ kàn máa ń sọ̀rọ̀ sí wọn, àná àwọn kan tẹ̀lé máa ń sọ àdàmú kóbìnrin máa ń jowú. Ẹ jọ̀ọ́, báwo ni ẹ ṣe ń ṣe àárín yìí tí ò sí wàhálà tí ò sí kankan tí wọ́n gbọ́ yín yé báyìí? Well, we call something foundation. Ìgbà tí mo fẹ́ fẹ́ arábìnrin yìí, bí a kẹ́ gbé fídíò tí kan rí, bí a kẹ́ gbé fídíò tí kan rí. Ìgbà tí mo fẹ́ fẹ́ arábìnrin yìí, mo pè jókòó ni. Mo pè jókòó wípé woman yìí, olóṣó lèmi o. Kí ni mo pè? Olóṣó ni mí, iṣẹ́ tèmi ń ṣe tí mo fi ń jẹun nìyẹn. Obìnrin tó bá fẹ́ fẹ́ mi kò kì í pè mí ní sweetie o, kò kì í pè mí ní honey o, obìnrin ò kì í fọwọ́ kan orí mi o, kò sí bókó ṣe lè máa dùn mọ́ ẹ tó o lè fọwọ́ pa mí lórí mi kì í ṣológbò o. Arábìnrin
tí o bá rí mi ní Shoprite tí bá ní kó wá pàdé mi ní Shoprite bó ṣe wù kí èèyàn ṣe pọ̀ tó níbẹ̀ o máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ni o tó bá mọ̀ pé kò pé ẹ má jẹ́ kí n dó ẹ o wo ti si ọkọ fẹ́ o tó bá mọ̀ pé ó pé ẹ ní kí n dó ẹ o tí bá róbìnrin tó wù mí wà bá mi tó sí ẹ o ṣé ká máa tẹ́ sí tàbí ká hàn gí ẹ̀ ó rẹ́rìn-ín nígbà tó ti rí nǹkan tó wà lẹ́pọ̀ ogun kò lè sẹ́mọ́ ẹ tẹ́ sí ó rò ní o ìmùlẹ̀ ní o ìjọ tó bá ta àṣẹ àgẹ̀rẹ̀ sí òfin tí mo kà sílẹ̀ yìí ilé kókó ní tá gbé agreement ni àtijọ́ bẹ̀ ká tún dóra láti sọ kì í ṣe pé lọ́nà mú ẹsẹ̀ ń sọ reality ni mo ti máa sọ fún ẹ ká tó fẹ́ ra so that is it mi ò dẹ̀ ní sọ fún ẹ kí túbà ẹ̀sùn máa ti sọ èèwọ̀ mi nìyẹn so that is the key. Baba Solomon ẹjọ ǹjẹ́ máa ń gbàdúrà sọ́lọ́run. Àdúrà mo ti gbàdúrà rí bọ̀ lọ́wọ́ èmi ò ní interest sí àdúrà mọ́ torí mo ti tún já àwọn ibì kan because Bíbélì sọ̀rọ̀ kan ó ní ìgbàgbọ́ láìsí iṣẹ́ ó ní òkú kò sọ wípé iṣẹ́ láìsí ìgbàgbọ́ now a jẹ́ wípé mi ò ní ìdí ìgbàgbọ́ kí kó fojú tó iṣẹ́ so definitely anything tó bá ti fẹ́ ṣe tí o bá any àdúrà tó bá gbà tí o bá take any step àdúrà yẹn ò ní ṣe kíni àdúrà yẹn ò ní gbà mo wá gbá research mi any àdúrà tèmi àtẹ̀yìn bá gbà ìgbésẹ̀ tá a bá gbé ọ̀nà tí a bá gbà ló máa jẹ́ kádúrà ṣe kíni kó gbà ẹni bá fẹ́ kádúrà ń gbà ẹ́ sí kó gbàdúrà sí pé Olúwa jọ̀ọ́ mo fẹ́ kú lé ní kó kàn lọ bọ́ sẹ́nu tírélà lẹ́sẹ̀kẹsẹ̀ làdúrà yẹn máa gbà ṣùgbọ́n tó bá wà nínú ilé pé Olúwa mo fẹ́ kú lé ní o ò lè kú kò sí kan tó máa ṣe é wàá máa ṣe fàájì ẹni ìgbésẹ̀ ló máa jẹ́ kí àdúrà ẹ̀ kó gbà so èmi ò ní ìdàtí gbàdúrà step lèmi máa ń take action that's the key. Ẹ ṣeun Ọba Solomon ẹ jọ̀ọ́ ká tún máa lọ ẹ jọ̀ọ́ ẹ wá bá wa fún àwọn tó ń wò yín nímọ̀ràn àwọn ọmọ Yorùbá àbáwọn aláwọ̀ dúdú káàkiri àgbáláyé. When àmọ̀ràn tèmi fẹ́ fún yín rèé o gbogbo ẹ̀yin ará àgbáyé pátá especially àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ kí ìfẹ́ kó jọba ẹ jẹ́ kí òtítọ́ kó jọba ẹ̀yin mùsùlùmí ẹ má rí kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ má rí aláwo gẹ́gẹ́ bí ọ̀tá tí ọmọ pásítọ̀ bá dákú tí aláwo gbé àfọ̀ṣẹ́jáde tó fi jí sí èèwọ̀ ni kò sẹ́ni tí ò ní ọjọ́ títí ẹ̀ aláwo ní ọjọ́ títí ẹ̀ pásítọ̀ ní ọjọ́ títí ẹ̀ wòlíì ní ọjọ́ títí ẹ̀ àdògán ni wá àdògán mẹ́ta tí ò gbọ́dọ̀ ṣe kíni tí ò gbọ́dọ̀ dọ̀bẹ̀ nù tí kìrìsìtẹ́nì bá ṣe nǹkan tí ò da àti kìrìsìtẹ́nì àti babaláwo àtàfà àkàbáwí tí mùsùlùmí bá ṣe nǹkan tí ò da àti kìrìsìtẹ́nì àti babaláwo kájọ báwí tí babaláwo bá ṣe nǹkan tí ò da àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti babaláwo kájọ báwí yẹn ní Nàìjíríà lè fi da tí a ò bá gba ìfẹ́ àti òtítọ́ láàyè tá a bá ń ṣe ẹlẹ́yàmẹ̀yà tá a bá ń ṣe ẹlẹ́sìnmẹ̀sìn kò sí bá ṣe fẹ́ ní ìlọsíwájú mo dẹ̀ fẹ́ rán wa létí láti ìgbà tá a ti ń gbàdúrà àdúrà wa ò ṣe aeroplane rí o ẹ fi àdúrà sílẹ̀ ẹ jẹ́ ká gbé ọpọlọ kalẹ̀ kí ni nǹkan tí a lè fi agbára Kùránì ṣe kí ni nǹkan tí a lè fi agbára Odu Ifa ṣe kí ni nǹkan tí a lè fi agbára Bible ṣe ní Nàìjíríà tí àwa náà máa tà sí ìlú òyìnbó tí a bá ti gbá rìsàsì tí ò bá ti sí ẹ̀pa gbogbo àwọn nǹkan wọ̀nyí tì kí a yẹ ọpọlọ wa wò ká fi gbé nǹkan tó níláárí ṣe owó òun ni kẹ̀kẹ́ ìhìn rere gbogbo ìgbàgbọ́ tó bá wọn kò ní láyé tí ò bá lówó orí burúkú ìgbàgbọ́ ni wàá padà jalè that is the key. Ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ ṣe lè bá fún wa ní àdúrà àbí ẹ kì í fún yàn ládùúrà sà. ok kí n fún gbogbo yín ní àdúrà. àwọn tó ń wò yìí àdúrà ẹyọ ọ̀pọ̀ péré ni máa gbà fún yín gbogbo àgádágodo òfò tí wọ́n ti fi sí ọpọlọ yín wípé kí nǹkan tí yín má jọ yín lójú kí èdè yín má jọ yín lójú kí àṣà yín má jọ yín lójú Ọlọ́run bá yín sí àgádágodo náà so gbogbo iye yín kó bẹ̀rẹ̀ sí sí gbogbo àgádágodo tí àwọn pásítọ̀ ti gbámọ́ yín létí tí àwọn àfáà ti gbámọ́ yín létí tí àwọn babaláwo ti gbámọ́ yín létí tí ẹ ò fi mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ tẹ́fi sọ́ra yín di ẹran ọ̀rọ̀ á bá yín yọ kó nínú etí yín o láti òní lọ ìfẹ́ ìṣọ̀kan
wọ́n bá gbogbo wa gbé nílùú Nàìjíríà o àṣẹ. àṣẹ ẹ ṣeun o.